A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ilé-iṣẹ́ ìròyìn Buhari Media Organization BMO ti ní olóògbé Muhammadu Buhari kọ́ ni ó ṣe ìdásílẹ̀ ayédèrú àjọ ìjọba Presidential Foreign Intervention Promotion Council PFIPC nínú àtẹ̀jáde àná tí ó tó ilé-iṣẹ́ ìròyìn NAN lọ́wọ́ ní ìlú Àbújá ní ilé-iṣẹ́ yìí ti ṣe àpèjúwe ẹ̀sùn wípé olóògbé ààrẹ ṣe ìdásílẹ̀ àjọ ní irọ́. NAN jábọ̀ wípé ọjọ́ Ẹtì ní Budget Office of the Federation BOF ṣàlàyé wípé PFIPC tí iléeṣẹ́ ààrẹ kéde wípé ó jẹ́ ayédèrú tí wọ́n ń ṣe ìwádìí rẹ̀ lọ́wọ́ ṣẹ̀ wá láti ìṣèjọba Buhari. Director General fún BOF Tanimu Yakubu tí ó pèsè àlàyé nínú àtẹ̀jáde lẹ́yìn tí ó farahàn níwájú ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní látara Presidential Economic Advisory Council PEAC tí olóògbé ààrẹ ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ní ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún 2019 ti ṣẹ̀ wá. Bákan náà ni ó ṣàlàyé bí wọ́n ṣe ya owó sọ́tọ̀ fún ayédèrú àjọ yìí nínú ìṣúná ọdún 2026. Yakubu ṣàlàyé wípé PEAC àti PFIPC kò déédé yà sídìí ìṣúná ọdún 2026 nítorí ó nílò owó. Ó ní àjà kejì Ministry of Health Federal Secretariat ọ́fíìsì tí wọ́n yà sọ́tọ̀ fún Chief Economic Adviser to the President ní PEAC ti ń ṣiṣẹ́ nítorí ó pẹ́ kí Buhari tó yan àwọn kan sí ipò yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Ikọ̀ ológun Operation Aninkai ti fi ọwọ́ ṣìkún òfin mú ológun tí iléeṣẹ́ ológun Nàìjíríà kéde wíwá rẹ̀ lórí ẹ̀sùn wípé ó lọ́wọ́ nínú kíkó aṣọ ológun military uniform ránṣẹ́ sí àwọn ẹgbẹ́ adàlúrú tí wọ́n ń ṣọṣẹ́ ní ẹkùn àríwá ìlà oòrùn. Ọ̀jọ̀gbọ́n lórí ààbò Zagazola Mahama ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X. Mahama ní afurasí tí wọ́n dá mọ̀ sí Private Mohammed Yusuf láti iléeṣẹ́ ológun Ordnance Training Facility ìpínlẹ̀ Èkó ní ọwọ́ bà láàrin aago 6 ìrọ̀lẹ́ ọjọ́ 25 oṣù keje ọdún 2026 láti ọ̀dọ̀ ikọ̀ ẹgbẹ́ 7 Provost tí Acting Commander darí. Ó fi kún un wípé ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé kí wọ́n tó kéde wíwá rẹ̀ ní ológun yìí ti sá kúrò ní ẹ̀ka tí wọ́n pín sí lọ Maiduguri ní ọjọ́ keje oṣù keje ọdún 2026 níbi tí ó lọ fi ara ṣoko sí. Ìwádìí tẹ̀síwájú láti ṣe àfihàn wípé ìlú Gumari Constantine ní ìjọba ìbílẹ̀ Jere ìpínlẹ̀ Borno ní ológun yìí ń gbé. Ìròyìn tó ṣe fọkàn tẹ̀ ni ó mú ikọ̀ ológun fi afurasí yìí sí abẹ́ ìṣọ́ fún wákàtí 24 kí wọ́n tó rẹ́bùrú rẹ̀ tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ní ibùdókọ̀ Jidari níbi ó ti ń gbìyànjú àti sálọ Cameroon. Wọ́n ní ìgbésẹ̀ yìí ṣe àpẹẹrẹ àṣeyọrí ńlá lórí ìgbìyànjú iléeṣẹ́ ológun àti tú ilé ká fún àwọn tí wọ́n ń ṣe agbódegbà fún ẹgbẹ́ adàlúrú. Bí wọ́n ti fi kún un wípé ìwádìí ṣì ń lọ lọ́wọ́ àti fìdí gbogbo iṣẹ́ wọn pẹ̀lú àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ múlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ojú gbogbo lára obìnrin àkọ́kọ́ àná Aisha Buhari bí ó ti wọlé síbi ayẹyẹ ọjọ́ ìbí Fọlọ́runṣọ́ Alákìjà. Kò dìgbà tí ó bá béèrè kí wọ́n tó ṣe àkíyèsí rẹ̀. Ìmúra rẹ̀ wálẹ̀ jìn nínú àṣà. Èyí kì í ṣe fún ìwúrí ṣùgbọ́n fún ìgboyà. Ayẹyẹ yìí ni ó yẹ Alákìjà, oníṣòwò obìnrin ẹlẹ́yinjú àánú sí tí iṣẹ́ àti ojú àánú rẹ̀ ọdúnmọ́dún sọ ọ́ di ọ̀kan lára àwọn tí wọ́n bu ọ̀wọ̀ fún jùlọ ní Nàìjíríà. Níbi ayẹyẹ yìí láti rí àwọn gómìnà, adarí ilé-iṣẹ́, ẹbí àti ọ̀rẹ́ tí wọ́n wá láti wá ṣe ayẹyẹ iṣẹ́ àṣeélẹ̀ Legacy. Wíwá obìnrin àkọ́kọ́ àná bu ẹwà kún ayẹyẹ bí ó ti ń lọ láàrin àwọn àlejò láti kí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè àti àwọn adarí gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú Accord ti gba ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí olùdíje ẹgbẹ́ níbi ìdìbò ọdún 2027. Agbẹnusọ ikọ̀ ìpolongo ìbò fún Adélékè Pẹ̀lúmi Ọlájẹ́ngbésì sọ nínú àtẹ̀jáde wípé gómìnà àti àwọn adarí ẹgbẹ́ ní ìpàdé ní ọjọ́ Àbámẹ́ta ní ìlú Òṣogbo níbi tí wọ́n ti jíròrò lórí ìṣòro tó ń dojúkọ ẹgbẹ́ gẹ́gẹ́ bí àlàyé
Olúṣèyí Ọlájẹ́ngbèsì. Àwọn adarí ẹgbẹ́ ní ó ṣe pàtàkì kí ìṣèjọba Tinubu parí gbogbo iṣẹ́ àkànṣe ojúnà àti ohun amáyédẹrùn tí wọ́n ti bẹ̀rẹ̀ bíi iṣẹ́ àkànṣe ojúnà Èkó sí Calabar àti ojúnà márosẹ̀ Sokoto sí Badagry. Ó ní bákan náà ni wọ́n jíròrò lórí ìdìbò gómìnà pẹ̀lú ìkìlọ̀ tako ìkọlùkọgbà, ìdúkokòmọ́ni, màgòmágó èsì ìdìbò àti lílo agbófinró tako àwọn ọmọ ẹgbẹ́ ACORD ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn tí kìí ṣe ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n tí wọ́n fi ìpínlẹ̀ Ọ̀ṣun ṣebùgbé, àwọn tí wọ́n wá láti ìpínlẹ̀ bíi Benue àti Plateau ti jẹ́jẹ̀ẹ́ àtìlẹ́yìn wọn fún àtúndì ìbò Adeleke bí wọ́n ti ń sọ àsọdájú àfojúsùn wọn fún ìbágbépọ̀ àlàáfíà àti ìdàgbàsókè ìpínlẹ̀. Ìbọwọ́lù yìí wáyé níbi ìpàdé town hall òpin ọ̀sẹ̀ ní Ẹdẹ pẹ̀lú amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà lórí àwọn tí kìí ṣe ọmọ ìlú Ọ̀gbẹ́ni Monday Michael. Èyí ń wáyé bí ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe kéde afurasí 5 tí wọ́n wà lórí ẹ̀sùn ìkọlù lẹ́yìn rògbòdìyàn òṣèlú tí ó ṣúyọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bí a kò bá gbàgbé wípé rògbòdìyàn bẹ́ sílẹ̀ níbi tí wọ́n ti ṣekú pa ọ̀pọ̀ ènìyàn, lára wọn ni màjèsín kan láti Ìlobù, Ọlápàdé Ezekiel. Nínú àtẹ̀jáde láti ọwọ́ alukoro ọlọ́pàá Abíọ́dún Ọ̀jẹ́lábí ni ọlọ́pàá ti ṣe àpèjúwe ìṣòfò ẹ̀mí àti ìparun dúkìá ní èyí tí kò ṣe ìtẹ́wọ́gbà rárá. Fún ìdí èyí ni àwọn fi ń lépa afurasí tí orúkọ wọn ń jẹ́ Dáúdà Ọlámilékan alias Emir, Taoreed alias Small Rugged, Adétúnjì Kamoru Ọlátúndé, Saka Hafiz alias Terror àti Adéyẹmí Saheed. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress (NDC) Peter Obi ti dá ètò Renewed Hope Agenda Ààrẹ Bọ́lá Tinubu nù bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní renewed hopelessness, wípé ọmọ Nàìjíríà lẹ́tọ̀ọ́ sí àlékún ìgbáyégbádùn kìí ṣe political slogans. Níbi ó ti ń dáhùn ìbéèrè níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels lánàá ni Obi ti ṣe àríyànjiyàn wípé ìjọba tó wà lóde kò mú àlékún bá ìgbáyégbádùn ọmọ Nàìjíríà tí ó kéré jù. Ó ní ètò òṣèlú rẹ̀ kò fúnni ní ìgboyà tàbí ṣe àfihàn àṣeyọrí gidi. Nígbà tí wọ́n béèrè bóyá ètò ọrọ̀ ajé rẹ̀ jọ ti ìṣèjọba Tinubu, Obi ní rárá o. Ó ní orílẹ̀-èdè nílò ìrètí nítòótọ́ tí ó walẹ̀ jìn nínú àṣeyọrí tó bojú rí. Gómìnà àná fún ìpínlẹ̀ Anambra ní irúfẹ́ ìrètí tí òun máa mú wá fún ará ìlú jẹ́ èyí tí wọ́n á rí tí wọ́n á tún mọ̀ lára. Bákan náà ni Obi bu ẹnu àtẹ́ lu ọ̀nà tí ààrẹ Bọ́lá Tinubu ń bá sọ̀rọ̀ bí ó ti fi ẹ̀sùn kàn án wípé àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nìkan ló ń tì sí ará ìlú láti bá wọn sọ̀rọ̀. Ó ní ẹni tí ará ìlú dìbò fún ni Bọ́lá Tinubu kò ṣetán àti bá wa sọ̀rọ̀ mọ́. Ó ti lọ Aso Rock lọ sọ ọ́ di bọ́ńkà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Sun tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.